alhamdulillahi alladhi arsala muhammadan rahmatan lil alamin wassalatu wassalamu alayhi wa ala alihi wa sahabatihi wa zawjatihi wattabi'ina lahu bil ihsani ila yawmiddin. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ọba alágbára, ọba tó rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn sí gbogbo àgbáńlá ayé kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú àti olùkọ́ṣe nínú gbogbo àwọn ọ̀rọ̀ ìgbésí ayé wa. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì náà àtàwọn sàhábà rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì dọjọ́ al-kiyama. Muhammadu Rasulullah rahmatun lil alamin. Òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run bá fi ṣe fáyé. Ọlọ́run fẹ́ ṣàánú ayé, ó wá rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam wá kálíbà kú nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀. ضروريات رسالة المصطفى صلى الله عليه وسلم لأن العالم لأن الدنيا كانت مملوءة بالضلال. Gbogbo ayé pátápátá wà nínú òkùnkùn, a wà nínú àìmọ̀kan, a wà nínú gbogbo tí ó dá t'Ọlọ́run ní ká má ṣe, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní a máa ń ṣe kó tó di pé Islam Muhammad sallallahu alaihi wasallam dé. Ọlọ́run bá ń sọ nínú Al-Qur'an. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. هو الذي بعث في الأميين رسولا منهم. Ọlọ́run bá ní èmi ni mo rán òjíṣẹ́ Muhammad, mo yọ kó láàrin àwọn Lárúbáwá, àwọn tí wọ́n mọ̀ kọ tí wọ́n mọ̀ kà. Ọlọ́run bá ní mo rán Muhammad sí ayé, minhum, nínú ara wọn náà mo ti mú, yatlu alayhim ayatihi, kó lè máa ka àmì mi Ọlọ́run bá fún wọn, wa yuzakkihim, kó sì lè máa fọ̀ wọ́n mọ́ kún bí àwọn àwà tí ó dá, wa yu'allimuhumul kitaba wal hikma, kó sì máa kọ́ wọn ní al-Qur'an àti ọgbọ́n tó wà ní al-Qur'an náà àti hadith òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam, wa in kanu min qabli la fi dhalalin mubin. Ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́lẹ̀ ká Nábì tó dé wọ́n wà nínú òkùnkùn, wọ́n wà nínú ànù. Irú àwọn ànù wo ní ń bẹ ká Nábì tó dé? Ànù ẹbọ, òṣà ń bẹ lu Mákà tí wọ́n ń sìn bí ẹrù, òṣà kúnnù Káàbà ìkẹ́kẹ́ ni, Káàbà tá Nábì Ibrahim tó mọ fúnra rẹ̀ tí ń sin Ọlọ́run ọba nìkan bẹ̀. Nígbà padà yá tọ́jọ́ lọ ó padà di pé wọ́n sin òṣà nílùú Mákà. Inú àwọn ànù tó tún wà nínú ká Nábì tó dé òun náà ni ànù àìmọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mẹ́ni tí ń jí Ọlọ́run. Nínú àwọn tó jẹ́ àwọn òkùnkùn tó wà nílùú Mákà ká Nábì tó dé òní qatlu nafs, wọn máa para wọn ní tí ò tó jà, wọ́n sì pa Ausa àti Khazraj, wọ́n jà ní tó lé ní 100 ọdún lédè ọ̀rọ̀ kínkínní. Nígbà Nábì dé Ọlọ́run mú gbogbo yẹn kó nílẹ̀. Òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam kó tó dé ọtí gbajúmọ̀, wọn máa mú tí àmútọ̀ ara. Ọlọ́run bá fa Nábì ṣàánú ayé, àwa kò nídìí ọtí, gbogbo ata tó kú ń bẹ̀ náà ọlọ́mọsá lé wa kú ń bẹ̀. Ẹ̀sìnà ọgbà yìí lásìkò kó ní sẹ́lá Muhammad tó dé, ká Nábì tó dé sí ayé, kí wọ́n tó gbé sẹ́fà Nábì, wọn mọ̀ sínà sí kankan, kálukú wọn mọ̀ ṣàgbèrè láàrin ìlú, wọn mọ̀ bẹ̀bí jẹ́, wọn mọ̀ bàrá jẹ́. Ọlọ́run ọba rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam kó máa jẹ́ rahmatan lil alamin, wa ma arsalnaka illa rahmatan lil alamin. Ọlọ́run ọba ọ̀rán Nábì wọ́sáyé àfi kó jẹ́ ìkẹ́ fún gbogbo ayé. Ọlọ́run ọba tún bá wá sọ̀rọ̀ ní al-Qur'an, qala Allahu ta'ala. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. لقد جاءكم رسول من أنفسكم. Ọlọ́run bá ní mo ti rán Ànábì wá bá yín o, Ànábì ti wá bá yín min anfusikum, látara ara yín náà ni. Ànábì sal jannu bẹ́ẹ̀ ni kìí ṣe màláíkà, èèyàn bí yín náà ni mo yọ jáde láàrin ara yín kẹ́lẹ́ bá máa tẹ̀lé kó máa jẹ́ àwòkọ́ṣe fún yín. Min anfusikum azizun alayhi ma anittum, gbogbo nǹkan tí wọ́n máa kó nira bá yín pátápátá yín máa wúwo lẹ́mí Ànábì ni. Ànábì ò fẹ́ kí nira ó bẹ́ẹ̀ nìkan kan ní gbogbo àlùmọ̀,
harisun alaykum bil mu'minina rahufur rahim ẹni tá wí yìí máa sojú kòkòrò pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo báwo ni ó ṣe dá fún wọn báwo ni wọ́n ṣe ní wọná báwo ni wọ́n ṣe lọ ayé dáadáa aláàánú wala nabi rahufur rahim ẹni tí máa ṣàánú àwọn èèyàn ni eléyìí ló jẹ́ àmọ̀ pé Ọlọ́run bá ṣe ànábì ní ìkẹ́ àti àánú fún gbogbo ayé hasanallahu khalqahu wa khulqa Ọlọ́run bá máa ó ṣàánú ànábì Ọlọ́run dá ìdá rẹ̀ Ọlọ́run dá dáadáa Ọlọ́run tún dá ìwà rẹ̀ Ọlọ́run dá dáadáa méjèèjì ló dá àwọn alfẹ́sìn gbà wọ́n ròyìn ànábì wọ́n ní kana ahsana wajhan wọ́n ní ànábì ló dájú ní ojú tàbá ń wòyàn ní fọ́tò ojú báyìí laysa bit tawil al ba'in ànábì ọ̀gá nando wala bil qasiri ànábì sùkúrú rebete layyinul kafi wọ́n ní tẹ́ẹ̀bá bá ànábì lọ́wọ́ ọwọ́ ànábì ọwọ́ rẹ̀ lẹ̀ laysa bil abyadil amhaq wọ́n ní ànábì funfun ní funfun tí ma rìn ala sha'ruhu laysa bil ja'di wọ́n ní Nabi sallallahu alaihi wasallam irun orí rẹ̀ takoko kó wá di mara wọn ko mo se ya wala bi sabti wọ́n ní Ọlọ́run bá dá Nabi débi pé irun rẹ̀ kò tún wá jẹrun tí man jábọ́lẹ̀ tí ó ma fakan tí ó ma jábọ́ Ọlọ́run dáadáa la bi jasimin wala bi nahilin Ọlọ́run bá dá Nabi sallallahu alaihi wasallam kò sọ́nà rabata tí ó ma bota wá pé sójú ọ̀nà ó sì gbẹni tí ń bọ̀ báyìí wala bi nahilin Ànábì sì ṣe nanda tó jẹ́ pé eri ni ó gbedúó ni ó ma wá lọ báyìí Ọlọ́run dá Nabi dáadáa Òjísọ́lá Muhammad satawi wọ́n ní kana kathira lihiyati Ọlọ́run dá Ànábì nírùngbọ̀n dáadáa Ànábì nírùngbọ̀n ọgbàfà wọ́n kana kathira lihiyati Ànábì nírùngbọ̀n nínú ọ̀ṣọ́ àfáàní ọ̀ṣọ́ gbogbo mùsùlùmí ni kò tún wá dá àfáàfá káfọ́ mọ́ nírùngbọ̀n eléyìí ọ̀ṣọ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wa ra'ayatuhu atyabu min al-misk wal anbar tàbá ní ká wá gbóòrùn ara Ànábì òórùn ara rẹ̀ láì lo perfume láì lo lọ́fíndà wọ́n ní ó dùn ju al-miski lọ ó sì dùn ju anbar lọ àwọn tùrọ̀rí méjèèjì ló dùn jù lásìkò àwọn Lárúbáwá wọ́n ní àwòrán tó lọ́n dámà Nábì la tó jẹ́ ó dọ̀tí tara rẹ̀ wọ́n ní ó dùn ju al-miski àti anbar lọ wa ma arsalnaka illa rahmatan lil alamin bóòlù Ànábì ṣe jẹ́ kẹ́ fún gbogbo ayé látara ṣẹ́sí wa ma hiya akhlaquhu sallallahu alaihi wasallam àwọn àwọn ní ìwà Nábì ní àwọn àgbà tó jẹ́ pé athnallahu alaihi fil Qur'an Ọlọ́run dídí ròyìn Nábì náà al-Qur'an ni Ọlọ́run bá sọ ní al-Qur'an qala Allahu ta'ala wa innaka la ala khuluqin azim Ọlọ́run bá ní ní gbogbo ẹni tí mo dá láyé ìwọ ni wà rẹ̀ dájú Ọlọ́run tó sọ ní al-Qur'an yẹn tó ròyìn Nábì qala Allahu ta'ala لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة Ọlọ́run bá ní mo gbé Ànábì kalẹ̀ fún yín kó máa jẹ́ àwòkọ́ṣe dáadáa liman kana yarju Allaha wal yawmal akhira fẹ́ni tó bá mọ̀ pé òun pàdé ọlọ́njọ́ kan òun sì dúnjọ́ al-qiyamah wájú Ọlọ́run ọba wa dhakara Allaha kathira àtẹni tí ìbára ti Ọlọ́run ọba Òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá dáadáa kó lè bá jẹ́ àwòkọ́ṣe fún wa ni l'Ànábì fi sọ pé adabani rabbi fa ahsana ta'dibi Ọlọ́run ọba kọ́ mi lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tọ́lọ́run sì kọ́ mi ẹ̀kọ́ náà ló dájú Ànábì tó sọ láàyè mo ní bu'ithtu li utammima salih al-akhlaq wọ́n gbé mi dìde kí n lè pé gbogbo àwọn àwà dáadáa gbogbo ìwà tẹ́ bá fẹ́ wù láyé ẹ̀sà béèrè ẹ̀dọ́wọ́ àwọn èèyàn pé bóòlù Ànábì ṣe wùwà Ànábì ni wọ́n gbé mi dìde kí n lè máa wù gbogbo àwọn àwà dáadáa wa min akhlaqihi sallallahu alaihi wasallam inú àwọn àwà Ànábì tá Ànábì máa ń wò kathratul ibada Ànábì a máa sin lọ́hùn kathratul ibada Ànábì ó sin lọ́hùn yóò kírun lásìkò Ànábì yóò kírun yóò dìde lóru Òjíṣẹ́ ìyàwó Aisha ó ní Òjíṣẹ́ Muhammad jẹ́ kan lé Ànábì dìde Ànábì yẹn náfìlà fa hatta tatafattara qadama títí gìgísẹ̀ Ànábì tó fi wá wú ọwá dáná jẹ. faqalat Aisha ya Aisha wa ní lima tasna hadha kí ló dé tó ń ṣe eléyìí ọkọ̀ dẹ̀gá fara Allahu laka ma taqaddama min dhanbika ma ta'akhkhar Ọlọ́run ti fèrè dìyàn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ síwájú àtẹ̀yí tó padà sí Ọlọ́run ti fèrè dìyàn kí ló wá dé tí wàhálà ìjọsìn wá pọ̀ tó báyìí Ànábì ní ya Aisha ìwọ Aisha afala akunu abdan shakura ṣé ìwà ni máa dúpẹ́ ni ṣé ìní máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run bá ṣàforíjì fún mi ní gbogbo wàhálà tí ń ṣe àti náfìlà yìí wọn náfìlà ọpẹ́ ni Ànábì yóò ṣe àsìkárì tó bá kírun tán láàárọ̀ Ànábì yóò ṣe àsìkárì tó bá fẹ́ sùn lálẹ́ Ànábì kò sígbà tá Ànábì ṣàdúà Ànábì sallallahu alaihi wasallam kò sígbà tí ṣe ìjọsìn fún Ọlọ́run ọba Òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam Ànábì pàtàkì ìrun púpọ̀ Ànábì ní ju'ilati qurratu ayni fi salah Ànábì ní wọ́n ní kí Ọlọ́run dá mi lẹ́dàá kó jẹ́ pé mo fẹ́ràn kí sáà máa kírun ìtútù ojú mi níbi ìrun ló wà gbogbo tí bá ń ṣe bí tí má ti dírun ara mi ti yá Ọlọ́run dá Ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ní ìta fi kọ́ṣẹ́ Ànábì ní ká máa kírun lásìkò Ànábì gbà wọ́n ní Ànábì bá jókòólẹ̀ pásìkò ọdún bá tó Ànábì ní ya Bilal arihna bis salah Bilal dìde ọya kírun ọya pẹ̀rún fún ọjà kírun pẹ̀rún kò já kírun wọ́n ní kọ́dà bá Ànábì bá ń bá wa sọ̀rọ̀ àwọn sàhábà wọn ni àmà bá Ànábì sọ̀rọ̀ pásìkò ọdún bá tó wọ́n ní ihmar ayna ojú Ànábì yọba pọ́n Ànábì àni ọya já kírun
jàmá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ lónìí àkírun mọ́ àwọn alálùfáà àkírun ọ̀pọ̀lọpọ̀ wa àkírun mọ́ ẹlòmíì ti kí ó débi pé olóhùn òkírun mọ́ ẹlòmíì olóhùn ṣe ìbáadà débi pé òun òkírun mọ́ ẹlòmíì olóhùn ti di súfì olóhùn òkírun mọ́ ẹ bá ń kírun mọ́ fi ń ṣe ẹ̀yẹ ni a ní ẹ̀yìn kírun akímọ̀ sọ̀látà lédè kiri ọlọ́ni kẹ́ máa kírun kẹlẹ́ bá máa rántí òun àwọn sì tẹ́ rántí ọlọ́run kí la fẹ́ kírun fún mọ́ àpẹẹdà sí ibùdó dé bá ẹ máa bá bẹ̀ lọ́run ni. wọ́n ní òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn dùn ládé bíi pé nígbà táwọn kèfèrí wọ́n pe ànábì wọ́n ní ànábì wàhálà yìí pọ̀ ọlọ́run nìkan ni ẹja sìn ọlọ́run nìkan ni ẹja sìn ọ̀dà ayé tá a máa ṣe ni pé èyí tó fi ní tú àwọn èèyàn kálẹ́yìn wa jájọ́ máa ṣe ìjọsìn táwa bá ṣe tábà jọ ṣe tiwa ká tún lọ bí tiẹ̀ náà ká tún jọ ṣe titi ẹ̀ náà kájọ máa ṣe nípa àṣepàrọ̀ síra wọn. ànábì ní ọlọ́run ò ní jẹ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ láíláí ọlọ́run wa ránṣẹ́ Jibril sí ànábì sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún ànábì qala Allahu ta'ala kul ya ayyuhal kafirun ọlọ́run ní gbogbo ẹ̀yin gèfèrí sọ fún gbogbo àwọn gèfèrí pé ẹ̀yin gèfèrí Mákà la a'budu ma ta'budun intensin èmi ò ní sìn wala antum a'abiduna ma a'budu intensin èmi náà ò ní sìn wala ana a'abidu ma abadtum èmi náà ò ní sìn intensin wala antum a'abiduna ma a'budu bẹ́ẹ̀ lẹ́yìn náà ò ní sìn tèmi náà sìn lakum dinukum waliya din ẹ̀sìn tí kò máa jẹ́ tí tèmi náà kò máa jẹ́ tèmi jàmá mùsùlùmí kí ni mùsùlùmí ń wá lọ bí awo kí ni mùsùlùmí ń wá lọ bí ọ̀dọ̀ àwọn bàbá ẹlẹ́bọ kí ni mùsùlùmí ń wá lọ́dọ̀ àwọn bàbá tẹ́ ń bẹ ní inú ìgbàlẹ̀ kí ni mùsùlùmí ń wá lọ chọ́ọ̀chì ẹ̀sìn ti kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ti tiẹ̀ kó máa jẹ́ tiẹ̀ ẹ̀sìn tèmi kó máa jẹ́ tèmi ànábì yẹn jú ẹ̀ ẹni abátúnbá gbogbo àwọn nǹkan aburú àbẹ́ bọ́ọ̀lẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀ tó lóun tó ń sin lọ́wọ́n ọba tí ń kírun àyà yìí ló yé wa pé kò sí lára wa ọlọ́mọṣà tọwọ́ sọ́nà wọ́n ní Rasulu sallallahu alaihi wasallam kana kathira du'a ànábì àmà ṣàdúrà púpọ̀ gbogbo tó bá dé bá ànábì àdúrà ni báni bá fẹ́ jáde ànábì ó ṣàdúà tó bá fẹ́ wọlé ànábì ó ṣàdúà tí máa ń lọ́jà ànábì ó ṣàdúà tó bá fẹ́ yó ṣàdúà báni sàlásàlá bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ gan ànábì ó ṣàdúà wọ́n ní òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ ànábì ó ṣàdúà báwọn tá bá ń bọ̀ tí wọ́n láwọn ń bọ̀ àdúà lànábì ó ṣe nígbà wọn bẹ lógun Badr àti Uhud àdúà lànábì ṣe ànábì jí lóru ń pè Ọlọ́run ọ̀tá ní bọ̀ yìí àdúà là máa ń ṣe ànábì sallallahu alaihi wasallam arísìkí àjẹ àrùn ànábì àmà bẹ́lọ̀ ni ìpè Allahumma a'udhu bika minal kufri wal faqr má tàmí ló ṣe Ọlọ́run mọ́jì ń dígé fèrí ànábì ń tọrọ pé kọ́lọ̀ mọ́jì ń dígé fèrí sọ rí pé àbíkọ́ náà mọ́ fi sọ́dọ̀ àdúrà ọdún dígé fèrí lọ́nà o gbogbo àwọn àṣejẹ àti gbogbo àwọn ìtẹ́kù sábẹ́ bẹ́ẹ̀ dìí ọdún dígé fèrí lọ́nà ni ọlọ́mọsà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀. òṣìṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kathiru tawakkul ala Allahi ta'ala àtawakkul tam òṣìṣẹ́ Muhammad wọ́n ní ànábì gbára ti Ọlọ́run ọba púpọ̀ ànábì gbára ti Ọlọ́run ọba ìtàfimà wọ́n nígbà tí ànábì àti Abubakar ń bẹ nínú kòtò Abubakar wá ń wo ẹsẹ̀ àwọn gèfèrí tí wọ́n lé wọn wábẹ̀ Abubakar wá ń sọ fún ànábì pé àwọn tá a wí yìí tí wọ́n bá lè wo gìgísẹ̀ wọn wọ́n máa rí ojú èmi àti wọ́n máa pàdé ànábì sallallahu alaihi wasallam sọ pé ya Abubakar ma dhannuka bithnayni Allahu thalithuhuma ma dhannuka bithnayni Allahu thalithuhuma ìwọ Abubakar má bẹ̀rù la tahzan má banújẹ́ kí ní èrò rẹ pẹ̀lú èèyàn méjì tọ́lọ́run bá Allah ti ń bẹ pẹ̀lú wọn jàmá mùsùlùmí ọ̀rọ̀ ńlá ni ìdí mi àti ẹ̀ náà nínú ẹ̀rù sáàgbà pọ́lọ̀ ń bẹ pẹ̀lú wa ọ̀pọ̀lọpọ̀ wa lónìí bẹ̀rù bá ti dé á kú wọn ju Ọlọ́run bá ní ọlọ́mọsà tọwà sọ́nà wa ma arsalnaka illa rahmatan lil alamin. Allah subhanahu wa ta'ala nítorí fi yé wa pé aláwù kọ́ṣe dáadáa ń bẹ lára anabi wa Muhammad sallallahu alaihi wasallam laqad kana lakum fi rasulillahi uswatun hasana. nínú àwọn ìwà anabi sallallahu alaihi wasallam khawfuhu min Allah ta'ala wala anabi bẹ̀rù Ọlọ́run bá púpọ̀ anabi atqana òun ló bẹ̀rù Ọlọ́run bá jù yaf'alu kulla ma fi al-Qur'an min at-ta'a wa yajtanibu min al-ma'asi yajtanibu kulla al-ma'asi òjíṣẹ́ Muhammad wọ́n ní ó fẹ́ràn ìwà rẹ̀ débi pé anabi bẹ̀rù Ọlọ́run gbogbo tó wà ní Qur'an ni máa ń ṣe gbogbo tó lọ ní a máa ṣe tó wà ní Qur'an anabi ò ní débẹ̀ wọ́n ní wọ́n bi yàwó Aisha pé báwo ni wà anabi gan wọ́n ní khuluquhu al-Qur'an gan tẹ́ bá ti nínú al-Qur'an tó yìí tá anabi máa ń ṣe nìyẹn ìtọ́lọ́ bá ti ní a máa ṣe ní al-Qur'an anabi débẹ̀ láíláí jàmá mùsùlùmí láti dáàfin mọ̀ pé anabi a máa bẹ̀rù Ọlọ́run wọ́n ìyàwó Aisha ní tí òjò bá sú wọ́n ní ìdára asahaban tánàbí bá rí òjò tó sú fi sama tójú sú rẹ̀rẹ̀rẹ̀ lójú sama akbala wa adibara wọ́n lànàbí yọ wọlé yọ jáde wa dakhala wa kharaja yọ kẹyìn sóhun yọ tún kọjú sóhun yọ mọ̀lẹ́ yọ máa bọ̀ wọ́n nígbà tó jò bá wọn tagayyara wajhuhu wọ́n ní ojú ànàbí wa yí padà wáyé sọ amọ̀tọ́rọ̀ ti hamidallah tó bá di pé òjò rọ̀ tán ànàbí wa dúpẹ́ fọlá ànàbí Ọlọ́run ṣe o òun wá ní kí ló dé tó rí bẹ́ẹ̀ ànábì ní sọ mọ̀ pé àwọn àjọ kan bẹ tí wọ́n ti kọjá lọ tó jẹ́ pé òjò sú fáwọn náà ni òjò sú wọ́n ti gbé kíní tó ń fi gbọ́n mi tí wọ́n fi gbé mi wọ́n ti gbé kalẹ̀ lẹ̀ omi ni wọ́n pè é àṣẹ ìyà Ọlọ́run ọba ni ànábì wa lẹ́wọ̀n mọ̀ bóyá ìyà náà ló fẹ́ sọ̀kalẹ̀ lóhun náà lérí jàmá mùsùlùmí ẹjẹ́ bẹ̀rù Ọlọ́run nígbà tá ànábì ń bẹ̀rù Ọlọ́run báyìí kí ni àwọn tiwa tá a lè bẹ̀rù Ọlọ́run
inú àwọn ètò jẹ́ àmọ́ pé islam muhammad sallallahu alaihi wasallam ó bẹ̀rù Ọlọ́run. Abdullah ibn Mas'ud ní òun jókòó níjọ́ kan Ànábì wa ní ikra alayya ó yá ka al-Qur'an fún mi. Abdullah wa sọ pé aqra'u alayka unzila, ìwọ ni wọ́n sọ al-Qur'an kalẹ̀ fún, báwo ní ṣe tó máa ka al-Qur'an fún? Ànábì ní ká fún mi. Abdullah ibn Mas'ud ní lòun bá bẹ̀rẹ̀ sí ka al-Qur'an. Abdullah ibn Mas'ud ní ìgbà tí òun dé ibi aya fa kayfa idha ji'na min kulli ummatin bi shahid. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا فكيف إذا جئنا من كل أمة بشهيد. Báwo lọ̀rọ̀ fẹ́ rí rẹ Muhammad tá bá ní kí gbogbo àwọn ìjọ tó ti lọ tá gbé àkó gbogbo wọn wá, gbogbo àwọn ìjọ tó ti lọ a ní kí wọ́n máa wá jẹ́rìí, kí wọ́n máa jẹ́rìí wọn. وجئنا بك على هؤلاء شهيدا. àwọn amúra nábì náà wá wọ́n náà máa jẹ́rìí gbogbo àwọn àlùmọ́ rẹ̀. òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam rúbà nábì anábì ní asibuk anábì ní ibi tó kàdé ó tó bá ó tó. Abdullahi wa nígbà tó wọ́n wà nábì faltafattu ilayhi mo bá wà nábì ó ní fa idha aynahu tadrifani, òun rí pójú ànábì tí ń kàn mí báyìí, ànábì tí ń sunkún pé bó lọ̀rọ̀ orí jọ́nà. Imam Mùsùlùmí ẹ̀rù ń bà ànábì jọ́ta wí làfáà kan pé mo gbérun yín tó bá dojú àlè kìámà ẹ̀yìn bọ́lọ̀ bá ní kí ló dé tẹ̀ kírun ẹ pè mí ìwọ láti bó síbo táwọn ànábì ọlọ́wọ́ bá máa sáré káàkiri. Òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam jọ kan ànábì sọ fáwọn sàhábà pé gbogbo yín ẹ lè wọ janna o àfi pẹ̀lú àánú Ọlọ́run. wọ́n ní àtẹ̀yìn náà ànábì ní àtẹ̀mí náà èmi náà lè wọ janna illa an yataghammadani Allahu bi rahmatihi, àfi tọ́lọ́run bá dù mí sínú kẹ́ tọ́lọ́run bá ṣàánú mi tọba kì ń bọ́ nù kẹrẹ̀ nígbà tọ́rọ orí báyìí láàfin pa náà bẹ̀rù Ọlọ́run. wa ma arsalnaka illa rahmatan lil alamin. aláàrán nábì wá sílẹ̀ ayé àfikọ́ jẹ́ ìkẹ́. nínú àwọn ìwà nábì sallallahu alaihi wasallam hubbul hidayati linnas, anábì fẹ́ràn ìmọ̀nà fún gbogbo èèyàn, anábì fẹ́ kí gbogbo èèyàn mọ̀nà, anábì sì ń gbìyànjú kì í wà anábì kẹ́nìkan sọnù. nígbà tá a gbá anábì dìde anábì máa ń tẹ́jú lé kání àní qulu la ilaha illallah tuflihu, ẹ máa sọ pé kò sẹ́nìkan lẹ́yìn Ọlọ́run, ẹ sọ pé kò sẹ́nìkan lẹ́yìn Ọlọ́run, ẹ sọ pé kò sẹ́nìkan lẹ́yìn Ọlọ́run, tùfúlíwù kẹsíríre kẹlà kú ònú ìyà Ọlọ́run. Ànábì ọmọ sọ bẹ́ẹ̀ káàkiri bánábì bá sọ ń bí wọ́n lè tún kẹlẹ̀bẹ̀ sí ànábì lójú, ànábì ọ̀fọwọ́ra ètò máa bá ṣẹ́ rẹ lọ. nígbà míì wọ́n da ẹ̀pẹ̀ sí ànábì lójú, ànábì tó máa bá ṣẹ́ rẹ lọ. nígbà míì wọ́n ra ànábì ibi ànábì tí ń kírun lọ́wọ́ ń Káàbà wọ́n sì gbé òkúta wọ́n sì gbé ilé ànábì lẹ́yìn. jàmáà mùsùlùmí látara ìnira tá ànábì kò síbẹ̀síbẹ̀ náà ànábì ò dáṣẹ́ dúró, ànábì àmọ́ wa kọ lẹ́tà, ànábì àmọ́ kọ lẹ́tà sí gbogbo àwọn ọba Kisra, ànábì kọ lẹ́tà sí ọba Kaisar, ànábì kọ lẹ́tà sí, ànábì kọ lẹ́tà sáwọn ọba, ẹ̀rù ọba yìí bà nábì bẹ́rù ọba sí máa ń bà wọ́n sìn. àwọn àlùfáà ìjáwá náà kọ lẹ́tà sáwọn ọba, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń bẹ nílẹ̀ Yorùbá èyí tó jẹ́ mùsùlùmí ní wọn Ọlọ́run nìkan ló mọ̀. àmọ́ bó lè yóò ṣe jọba nílẹ̀ Yorùbá tí ò ní gbégún tí ò ní sẹ́yọ̀, bó lè yóò ṣe jọba nílẹ̀ Yorùbá tí ò ní gúnṣẹ́ tí ò ní wẹgbẹ́ ayé, wọn ò sì gbọdọ̀ bábá yìí kú. tọ́lọ́wọ́n bá ní kò sí ohun tó kàn ń pẹ̀lú oyè àti gbogbo ohun tá a bá jẹ láyé, ẹnu tó kàn lọ́ọ̀ nífẹ̀ẹ́ wala tamutunna illa wa antum muslimun. ẹ gbọ́dọ̀ kú sá àfikẹ́ kú sí mùsùlùmí, bàbá àjọba bàbá àjẹjọ bàbá àjẹ president bàbá àjẹ gọ́fúnà, kò sí tó kàn lọ́ọ̀ pẹ̀lú gbogbo oyè rẹ̀ tó ní jẹ́ kankan wájú Ọlọ́run, ò ní mú kankan lọ́dọ̀ Ọlọ́run, kò sọ́yọ́ oyè lọ́dọ̀ Ọlọ́run àfikẹ́ kú sí mùsùlùmí òdodo. jàmáà mùsùlùmí ànábì àtọ́ máa pa àwọn fámìlì rẹ̀, ànábì àmà sọ fáwọn fámìlì àwọn ànábì pé wọ́n jọ Ọlọ́run nìkan qulu la ilaha illallah tuflihu, Allah nìkan ni ẹ máa sìn, kò sẹ́lómi la ma'buda bihaqqin illallah, kò sẹ́lómi tá a sìn àfi Ọlọ́run ọba. jọ̀wọ́ náà ń pè fámìlì rẹ̀ sọ pé yáda àti bàbá rẹ̀ ti ń sọnù, àwọn àǹtí rẹ̀ gbogbo àwọn sisters rẹ̀ ìjọ pè wọ́n sọ ń síwá sí fún wọn nígbà tó lágbọ́yé sọ jẹ́ káwọn náà lágbọ́yé. ọlọ́mọṣá ṣàánú wa o. nínú àwọn ìwà anábì sallallahu alaihi wasallam ó ní pé anábì yad'u ghayra al-muslimin, ẹni tí ì ṣe mùsùlùmí náà anábì àmà pè wọ́n sínú ẹ̀sìn, anábì àmà pè wọ́n sínú ẹ̀sìn. yamsa'u dama min ghazwat Uhud, òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ibi tá anábì ṣe àkólé kan kásá mọ̀nà dé. òjíṣẹ́ Muhammad wọ́n nígbà tó lọ sí ogun Uhud táwọn ọ̀tá láwọn bá anábì jà, anábì náà kó lé nígbà tẹ́lẹ̀ ń bọ̀ yìí torí ọ̀pọ̀lọpọ̀ ogun wọn máa ń ká anábì mọ́ Mádínà ni, anábì náà bá jáde. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ́ àti wàhálà ló bá anábì lójú ogun náà tó wá di pé ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ sí sàn lójú anábì. òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ń gbọ̀rọ̀ rí báyìí apẹ́lẹ́ omi bá ní àmọ́ ìpè ní ọ̀sẹ̀ lù wọ́n, Allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun. Ọlọ́run bá ń fìríjì àwọn ìjọ tí wọ́n ń ṣe báṣabàṣà yìí wọ́n mọ̀ ní kò yé wọn ní. Ọlọ́run bá wọ́n bá jẹ́ pé àfáà kan ni wọ́n bá ń ṣe wáàsí lọ́wọ́ ni wọ́n bá wá lù àbí wọ́n ṣe kíní kan fún ọ tó bá ti já àwọn tí èsà àfáà súnná o yóò lóun ní àhàlákí ń bẹ́ńlé àti kátàlí aburú nù ní àwọn ìwé ògùn káfọ́ ní ìwé ògùn ńlé
la ilaha illa yóò ní wọ́n bá ti wọ́n jẹ́ ni káfọ́ máa sọ fáwọn èèyàn pé bí mo bá na ògìgí yín tẹ̀sùbá ẹ̀ sì já wèrè yìí nìkan wọ́gbó tó sì ní jáde máa kó onúgbó àfẹ́sìn ibo lára ti ní wádé ibo làwọn èèyàn ti sọ̀rọ̀ sí wádé ọ̀rọ̀ mẹ́rin láti gbọ́ ń pa nábì wèrè ọlọ́run ni wà máa sahibukum bi majnun ọlọ́run ní ẹsẹ̀ wèrè àwọn ni wèrè àwọn tí wọ́n sin ẹbọ àwọn wèrè ìwé ẹsẹ̀ wèrè òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam anábì mọ̀ láti Taif wọ́n ní òjíṣẹ́lá wọ́n ní wọ́n lé anábì lóko ní Taif ní gbogbo gìgísẹ̀ anábì jáyẹ ọjà sẹ́ ẹ̀jẹ̀ wọ́n ní ọlọ́run arán Jibril pé Jibril lọ lè sọ fún anábì pé kí ló fẹ́ ká ṣe Jibril wá sọ fún màláíkà tó ti ń sọ òkè anábì mọ̀ láti Taif ọ̀rọ̀ asinmi síbi kan nígbà tí ọwọ́ ìyá dùn anábì sallallahu alaihi wasallam lè rí sí ọlọ́run bá káwọn yóò lè mọ̀nà anábì sallallahu alaihi wasallam wọ́n gbójú sókè lọ́bàá rí màláíkà tí ń sókè màláíkà wọn sọ fún anábì pé yá Muhammad rẹ Muhammad salima shit in tó bá wù ọmọ béèrè in shita an utbika alaihim al-akhshabain tó bá fẹ́ kí mi màláíkà tí ń sókè yìí kí n pa òkè méjì papọ̀ kí gbogbo ará Taif pátápátá gbogbo ará Taif kí gbogbo wọn pátápátá kí n pa òkè méjì papọ̀ kí gbogbo ará Taif pátápátá kí gbogbo wọn parẹ́ àti gbogbo àwọn gèfèrí tó wà ńbẹ̀ òdísílá Muhammad ní arju an yukhrija Allahu min aslabihim man ya'budu Allaha wahdahu la sharika lahu Ànábì ní tó wù mí tí ń bẹ lọ́nà ni pé ìyà tán fi jẹ yìí ò dùn mí ìyà tán fi jẹ mí yìí kò dùn mí tó nǹkan ìyà tí wọ́n fi jẹ mí yìí kò dùn mí tó nǹkan ìyẹn tí ń dùn mí ni pé wọn gbọ́ àmọ́ bọ̀ bẹ lọ́wọ́ ọba kọ́lọ́ mọ́sà bá ń fi wọ́n lẹ̀ bọ́yá ọlọ́run ọba aláàánú ó kú lè mú nínú àwọn tí wọ́n padà bí nínú àwọn ọmọ wọn kọ́ dé pé wọ́n padà máa ṣe la ilaha illallah jàmáà mùsùlùmí wá dé Taif lónìí kò sí gbogbo ara Taif ń sí tó ju la ilaha illallah lọ tí gbogbo ìlú bá ń gbóná Taif gbóná ẹ̀wọ́ jàmáà mùsùlùmí àdúrà nábì ni àwọn tá à ń jíṣẹ́ ọlọ́run ọba àfikà sí sùúrù wa ma arsalnaka illa rahmatan lil alamin qala Allahu ta'ala لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر أنا بقول كشي وأنا بفهم كشي ولا هو با لقد كان لكم في رسول الله أسوة حسنة أنا بقول فوا لا تما كشني أو كشي دادم بلاد النبي محمد صلى الله عليه وسلم nínú àwọn ìwà nabi àti àánú tọ́lọ́hun fi sára nabi òun ni pé rahmatuhu wa hananuhu anabi láàánú púpọ̀ anabi láàánú kí inú anabi rọ̀ anabi láàánú wọ́n lòdì sí Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá ń sọ ní al-Qur'an tí fi ń ròyìn anabi pa anabi láàánú qala Allahu ta'ala fabima rahmatin minallahi linta lahum Ọlọ́run nínú àánú tí mo sọ kalẹ̀ fún anabi nínú àánú mi tí mo kádàrá lé ọ lérí òun ni pé linta lahum ọ̀rọ̀ fáwọn èèyàn púpọ̀ walaw kunta faddan tó bá jẹ́ èèyàn bí ni ghalidha al-qalbi tẹ́mi rẹ̀ lé lanfaddu min hawlik ọ̀yìn gbogbo àwọn èèyàn kú lọ́dọ̀ rẹ̀ kò ní lẹ́nìkan mọ́ ẹni tí ó bá láàánú lè níjọ ẹni tí ó bá láàánú ò lè lérò ẹni tí ó bá láàánú ò lè darí iléeṣẹ́ MD gbogbo àwọn èèyàn wọ́n ti mọ̀ pé ọ̀láàánú bọ̀bá ló sì báyìí bẹ́ẹ̀ náà ló sì kò sẹ́ni tó ní ọmọ sí ọjọ́ Muhammad sallallahu alaihi wasallam inú táwọn fún anábì láàánú wọn ló di sara Muhammad sallallahu alaihi wasallam ja'a rajulun wa bala fil masjid arákùnrin kan ó wà ní mọ́sálásí lọ́ba tọ̀sí ní mọ́sálásí máa ń tọ̀sí dígun mọ́sálásí ìtọ̀kẹ̀ làwọn sábà wọ́n fẹ́ mú kán dé kán lù anábì ní òtòrókò anábì ní ẹ̀fílẹ̀ da'uhu ẹ̀fílẹ̀ ẹjọ́ parí ìtọ̀ rẹ̀ ẹ má dàtọ̀ máa ń dì nígbà tó wá tọ̀ tán anábì wá pè anábì ní nínú mọ́sálásí bí ilé ọlọ́ọ̀ni àwọn máa ń kírun bẹ̀ ní àìdọ̀tí ibẹ̀ ìwọ náà sálẹ̀ dọ̀tí ilé rẹ̀ wọ́n nígbà tí wọ́n lọ́wọ́ ni pé ẹ̀sìn kan ló kọ́ adarí wọn tó yẹ kí wọ́n bá mi wí ẹ̀sìn kan ló kọ́ wọn ní àánú báyìí àdé pé ẹ̀sìn dáadáa lẹ̀sìn yìí lọ́ba ní ashhadu an la ilaha illallah ó ní mo jẹ́rìí látẹ̀ní pé ọlọ́run ọba ní ọlọ́run wa anna muhammadar rasulullah ìwọ muhammad ìwọ ni òjíṣẹ́ ọlọ́run ọba nínú àánú tá nabi sallallahu alaihi wasallam máa ń ṣe ìyàwó aisha wọ́n ní ó ní jamalu kan camel ó ní rànkúnmí kan tí ó jẹ́ títí ẹ̀ wọ́n ní ìyàwó fẹ́ gun rànkúnmí ó wá lọ ọba gbà nídìí kọ̀lọ́ ọba gbà lérí kọ̀lọ́ ọba gbà lẹ́nu kọ̀lọ́ ànábì sáré pé ìyá sàn gba kó sá lè gbé lọ bí tí ó lọ kó sá lè jáde kó sá lè lọ ànábì ní alayki birrifqi ya Aisha ọdọwọ́ rẹ̀ wọ Aisha ọdọwọ́ rẹ̀ pẹ̀lú àánú ẹran ni ọlọ́run ló dá gbọ́dọ̀ ṣàánú ẹran ọlọ́run ló ní ká máa gùn wọn àwọn náà fẹ́ ká gùn àwọn ṣàánú ẹranko nígbà ànábì ní ṣàánú ẹranko báyìí láàní ṣàánú èèyàn gbogbo orílẹ̀-èdè bó ṣe rí gbogbo àwọn tó ń darí wa kò ṣàánú tó nìkan bá ti ń jẹun tó sì ní jẹnẹrétọ̀ lé gbangba kò mọ̀ pé nìkan sùn ní òkun kò mọ̀ pọ́ rẹ̀ nìkan tí wọ́n ní èèyàn bẹ́ẹ̀ lù òun ọ̀mà ẹ ṣàánú wa ọlọ́mọṣà ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa
òjísílá Muhammad sallallahu alaihi wasallam tó ní àṣàánú ẹran yìí ilẹ̀ àwọn ní ṣàánú èèyàn lẹ́wà lẹ́lòmíì náà tí yóò lóhun jáfà yóò gbé agbada kaná tí yóò gbóná sáì yóò bá ju odidi olóńgbò sí yóò bá ná tọ̀ gèfèrí ni ọ́ èyí sí mùsùlùmí ànábì ní káwọn kan má gba ẹ̀sìn àbí kí wọ́n má gba rànkúnmí ká má gbá ǹdí ànábì ní ká má gba rànkúnmí ǹdí torí kí wọ́n bá nílá ìwọ́n wá gbàgbàdà kaná lọ́wọ́ ju ọ̀gá síbẹ̀ lọ́wọ́ ní ògùn owó dé àní iṣẹ́ ti ṣe èyí sáfà o wọ́n bá sì jẹ́ mùsùlùmí náà ní ọ́ tó yẹ sáfà òkú sínú wa ọlọ́run mọ́sà fi gbogbo yín mọ̀nà ọlọ́ agbára ọlọ́run bá nínú àánú òdísílá Muhammad sallallahu alaihi wasallam ó náà ní pé wọ́n níjọ́ kan Umama ọ̀kan nínú àwọn ọmọ ànábì ni wọ́n ní ọmọ kékeré ni ànábì kò sẹ́ni tí ó bọ́ ọmọ náà ṣeré ànábì ọ̀fẹ́ kó sunkún ànábì sì fẹ́ kírun wọ́n lè ànábì bá gbé ọmọ náà lọ bá gbé séjìká ìdàrọ́ka wọ́dà àhà tànábì bá rúkú yóò gbé kalẹ̀ yóò rúkú dáadáa yóò wí gbogbo tó yẹ kó wí ànábì bá tún dìde yóò tún gbé ọmọ bá tún fẹ́rí kalẹ̀ yóò tún gbé kalẹ̀ bá tún dìde yóò tún gbé ọmọ ẹ̀wà nú títí tànábì fi kírun tán sálàlá ìwọ obìnrin tó ọlọ́run kírun èyí tó mọ ń sunkún tó tún gbà ń di pa ó ti yé ẹ̀dàkùn sí ìrún tó ń kí ọ wà fẹ̀mí sí mọ́ nígbà ọmọ ń kí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ arsalinaka illa rahmatan lil alamin ànábì lọ́lọ́run rán sáyé sẹ́ kó lè bá jẹ́ ẹ̀kẹ́ fún gbogbo alẹ́ ayé wọ́n ní òjísálà Muhammad sallallahu alaihi wasallam ànábì nígbà míì ó ní àtàjẹ́wò fi salati ó ní màára sẹ̀rún mi súrà tó gùn mo fẹ́ kà tẹ́lẹ̀ màára ka súrà kúkúrú mimma alam min shiddati wajdi ummihi min buka'ihi ó ní bá gbọ́tọ̀ ọmọ kékeré ń sunkún ànábì ní ìrara ka súrà kékeré torí mo ti mọ̀ pé ẹ̀mí ìyá rẹ̀ ó wà lára ọmọ anabi láàánú ọmọdé sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin alójí sálá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé kalẹ̀ ní àánú ni ẹni bá ti fẹ́ láàánú kó sáà kọ́ sí anabi Muhammad alwafa'u wal amana àdéhùn ká ní àmánà ìgbàfipamọ́ ìfọkàntán wọn lára anabi láti rí wọ́n ní tá a bá wo qissatuhu ma Maysara tá a bá wo jísá Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú Maysara ọmọlẹ́yìn Khadija a rí pé kò sí nǹkan kan tí ọlọ́run bá torí ẹgbàdúrà nábì lára Khadija tó jí pé ànábì ní àfọkàntán lọ bá kó sọ́wọ́ ànábì ní wọ́n sì kó sọ́wọ́ ànábì náà wọ́n sì gbà wọ́n bá ta ọjà lé yóò kó gbogbo ẹ̀ fún wọn ní Khadija fi wá gbọ́ pé èèyàn tó dá báyìí wọ́n fẹ́ ló fi wá fẹ́ òjísàlá Muhammad sallallahu alaihi wasallam ẹ wo ìgbà pípa mọ́ wá ọ̀dọ́lá fún ànábì àdìjá wá gbó rẹ̀ kalẹ̀ oníkà ànábì ọmọ náà ẹni bá ń sọ tọ́ níbi iṣẹ́ gbogbo èèyàn náà mọ̀ fẹ́ràn rẹ̀ àwọn kan lè máa kórìíra rẹ̀ o àwọn yóò padà lábàáyọ nínú àwọn táfi mọ̀ pé ànábì ní ìgbà pípa mọ́ ìdáfi mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam ìdáfi mọ̀ pé ó ní ìgbà pípamọ́ ó ní ìgbà tá ànábì fẹ́ lọ sí Madina ànábì ní kí Ali ká ànábì kó sùn ní eré bẹ́ẹ̀dì òun kí ànábì ní kálí ó sùn kí ló ní kọ́ máa ṣe ànábì ní torí pé tó ń bá lọ Madina gbogbo àwọn tí wọ́n kó nǹkan sí òun lọ́wọ́ àwọn gèfèrí wọ́n tún gbà pé ànábì as-sadiqul amin wọ́n gbà pé sadiqul amin lànábì gbogbo àwọn gèfèrí tó kó nǹkan sọ́wọ́ ànábì kí Ali ọ̀dá gbogbo ti kálukú kàlà fún onífìlà ọlásọ olówó onígòdì kí Ali ọ̀dá gbogbo properties wọn kálí ọ̀dá padà fún wọn ẹwọ òjísàlá Muhammad sallallahu alaihi wasallam ẹ máa yá wọn bá gbówó sọ́wọ́ tiẹ̀ ó ní àtọwó ẹni àtọwó olówó ọlọ́pàá sáà máa fi kàn wọ́n wá aburú ní nínú ẹ̀sìn ìjọ olówó bá dé ọmọ awolẹ̀ èyí sọmọ lẹ́yìn anábì dáadáa wọ́n ní nínú táàfin mọ̀ pé anábì ní ìgbà fipamọ́ wọn náà pé nìkan Abdullahi ibn Abi al-Hamasa ọ̀kan nínú àwọn sahaba ni ó ní kó tó di pé òun gba Islam ó níjọ́ kan ó ní òun tajà fún anábì sallallahu alaihi wasallam ìgbà tó òun tajà fún anábì ó ní ọjà yìí ó ní anábì òró san pé òun wá sọ fún ànábì pé tó owó rẹ̀ tó kù lọ́la kó bá mi níbi kó wá san ànábì sì gbà bẹ́ẹ̀ ọyẹ́ ànábì gbà bẹ́ẹ̀ pé òun bọ̀ wá san owó òun níbi tí àwọn ti jọ rajà wọ́n ní Abdullahi wá ní òun bá gbàgbé pé òun fún ànábì ládéhùn jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta nígbà jọ́ kẹta lòun bá kọjá lòun mọ́ra ànábì tó jókòó ti pọ́n níbi tí àwọn ti jọ rajà táwọn ti jọ tajà fúnra ẹni ànábì wá sọ fún un pé laqad shaqaqta alayya onímílá díẹ̀ wa ana ahuna mundu thalathati ayyam andadhur ìyí tí ń retí rẹ láti ìjẹta tí n bá ti jòkó níbi tílẹ̀ bá tó so yín lọlé ẹ tún padà wá jòkó torí pé àdéhùn ni pé ọba mi ń bí àdébí níjọ́ mẹ́ta ni mo fi jòkó tí n fi retí rẹ pé mo fẹ́ fún ọ lówó rẹ padà sáwọn náà ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì bá bá yíyáwó sìn á ní mo ti ya ọ ní yìí ti lọ́nu ọlọ́mọ sàṣọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasana nínú àwọn ìwà anábì sallallahu alaihi wasallam tawadu'uhu ìtẹríba anábì sallallahu anábì àmà tẹríba bọ́lá òun ṣe gbéga tó òun lọ́lọ́run pọ́nlé jù anábì lọ́gá gbogbo ẹni tọ́lọ́ ń dá síbẹ̀síbẹ̀ náà anábì àmà tẹríba wọ́n ní àwọn ìtẹríbò jísílá Muhammad sallallahu alaihi wasallam Anas ó ní dakhala alayna rajulun wọlé nìkan bá wọlé tọ̀ wá nígbàtẹ́ ni yẹ dé ó ní bá bèèrè pé ayyukum Muhammad anábì dà láàrin ó ní anábì òun fẹ́ bá anábì sọ̀rọ̀ kò mọ̀ pé anábì ń bẹ láàrin wọn anábì yẹ yàtọ̀ láàrin àwọn sàhábà rẹ̀ wọ́n ní àwọn sọ fún wọn pé hadha ar-rajul al-abyad al-muttaqi sórí arákùnrin tó funfun láàrin tó lárúbáwá tó funfun ẹni yẹn òun ni lànàbì wa lẹ́yìn tàbí yóò bẹ́ẹ̀ náà sàhábì nítorí pé ànábì yìí kìí gbèrè ṣe ààyè ọ̀tọ̀ láàrin àwọn sàhábà rẹ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa
ọ̀pọ̀lọpọ̀ wa àtàwọn tá ń darí ibiṣẹ́ àtàwọn tá ń darí ìlú àtàwọn tá ń darí ìjọ àtàwọn tá ń darí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ẹlòmíì gan yóò náà sẹ́lẹ̀ ni yóò ní kán máa rọ́ka òun bẹ́ẹ̀ bá ti wọlé ẹ̀dìmọ̀ pé séhùn lọ́kàn yìí wọ́n lórí sáà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní àyèdá ànábì mọ́ láàrin àwọn ibi ànábì ní tẹ̀ríbadé wọ́n ní inú àwọn ìwà ànábì sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan ọmọ kékeré ni ọmọ náà wọ́n ní ànábì fẹ́ fún wọn ní wàrà ànábì wá rí pé àwọn àgbàlagbà ló wà lápá òsì ọmọ kékeré ló wà ní apá ọ̀tún ànábì wá ní atadhanli ana utiya awla ànábì ní ṣé o lè yọ̀ǹda fún mi ọmọ kékeré kí n kọ́ fún àwọn àgbàlagbà náà onírọ́ o ó nítorí pé àtọ̀tún láti máa bẹ̀rẹ̀ èmi ò sì lè jẹ́ kẹ́nìkan kan gba nǹkan kan tòun òun lòun kọ́kọ́ bẹ̀rẹ̀ òun lòun kọ́kọ́ mu wàrà tá ànábì fẹ́ fún ànábì bá gbé wàrà rẹ̀ fún lọ́mọ yìí bá mú ànábì sọ fún àgbàlagbà ẹ̀wù àpọ́nlé ànábì lára ọmọ kéékèèké ìdájọ́ àpẹ́ ànábì máa ń tẹríba wọ́n ní Umar bin Khattab jọ kan lọ sí umra lọ lè sọ umra Maka ànábì wa ń sọ fún Umar pé ya Umar la tansawna fi du'aikum má gbàgbé mi níbi àdúrà yín o kánábì ọmọ sọ pé ká má gbàgbé mi níbi àdúrà ẹ̀wọ̀ tẹríba wọ́n ní àwọn tẹríba òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ànábì wọlé jọ kan arákùnrin kan wà nulẹ̀ bá ànábì ṣe wọlé báyìí wọ́n ní arákùnrin náà ló bá bẹ̀rẹ̀ sí gbọ̀n fa asabatu ra'ida ní máa ń gbọ̀n yìí ànábì wọlé ànábì ní hawwina ala nafsik ànábì ní farabalẹ̀ fa inni lastu malakan èmi ṣe màláíkà o wa innama ana ibnu imra'atin min quraishin ta'kulu al-qadid èmi ọmọ èèyàn lásán ni mi ṣe màláíkà ọmọ ìyá kan tó náà máa ń jẹran tí máa ń jẹun ni má torí mi kọ́ máa wá gbọ̀n gbigbi lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan yọ́ ṣẹ̀ṣẹ̀ lọ lè wọ́ oògùn tí wọ́n fi máa gbọ̀n fóun gan ni táwọn èèyàn bá gbọ̀n táwọn èèyàn bá dìde lóde wọ́n ní òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam jọ kan àwọn èèyàn dìde ànábì ní ẹ jókòó ànábì ní ẹ má látàkó mọ̀lì ẹ má dìde fún mi kama taqumul aajim báwọn kan tí ó ṣe mùsùlùmí ṣe máa ń dìde fúnra wọn ẹ jókòólẹ̀ nígbà ànábì ń sọ báyìí inú tẹríba náà ni ànábì la tuturuni ànábì ní ẹ máa yẹmi láyìn bóró ẹ má pè mí lọ́lọ́run ẹ má pè mí lọ́mọ ọlọ́run ẹ má pè mí igbákejì ọlọ́run ẹlòmíà ní èèyàn ọlọ́run gan fúnra rẹ̀ ọgbà pa ànábì ní igi ti òun ànábì ní ẹ má yẹmi láyìn bóró ẹrú ni mí kama atrati nasara ibn Maryam ẹgẹ́ báwọn nasara ti yin Jésù tẹ́ ń pè ní ọmọ Maryam tí wọ́n padà pè lọ́mọ ọlọ́run fàyínàmà ana abudun ẹrú lèmi o fàkúlù abdullahi wa rasuluhu ìtẹ́ ma pè mí ní pé ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam qad kana lakum fi rasulillah uswatun hasana nínú àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam al-itharu wal infaku ká máa gbọ́lá fún ẹ̀mí ẹnìkejì ju tara ẹni lọ ká máa gbọ́lá fún ẹ̀mí ẹnìkejì ju tara ẹni lọ ká sì máa ná owó sójú ọ̀nà ọlọ́run àti ká máa fowó ṣàánú àwọn èèyàn wọn nínú ìwà Ànábì sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọn ní arábìnrin kan wọn ní ohun aṣọ kan aṣọ náà da púpọ̀ ọwá gbé fà nábì ọwá ní rẹ̀ Muhammad nasaji tú adhil buridata oníṣòrí aṣọ yìí aṣọ búrídà ní bí aṣọ àbáyá báyìí tá nábì máa ń wọ̀ ọyẹ ọwá òun fúnra rẹ̀ ló fọwọ́ òun fún rẹ̀ ọwá ní wọ ànábì ni mo hún fún èyí kọ́ gbà kọ́ máa wọ̀ kí mi ṣe ẹ̀bùn fún ànábì àti máa gbẹ̀bùn sàárà nìkan lànábì gbà wọ́n lóò dísà Muhammad sallallahu alaihi wasallam wá wọ aṣọ náà ànábì ní aṣọ yìí sì da aṣọ yìí da bá ànábì sì jáde sí ìta báyìí tó fẹ́ ṣe gangan dárákùnrin kan lọ́bàdà ànábì lórí ní ya Muhammad ó ní aṣọ rẹ̀ yìí máa dáa àmọ́ aṣọ náà wù mí ó sì bùnmi lásọ yìí wọ́n lè anábì ní kí n bù ọ́ só wù ọ́ olówó anábì bá wọlé anábì bá ká aṣọ náà sallallahu alayhi wa sallam anábì bá ká pẹ́pẹ́ anábì bá ní ẹlẹ́ bá ń fún arákùnrin yẹn wá ní aṣọ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni wọ́n sì fi sìn ọ́n ọ̀kan náà wọn sàábà ó lásọ náà wọn padà fi sìn wọ́n wá bí arákùnrin yìí pé kí ló dé tó ń béèrè kan báyìí lọ́wọ́ anábì tó sì mọ̀ pé anábì yẹn dáadáa ni olóhùn náà ti mọ̀ tẹ́lẹ̀ pé la yaruddu sa'ila ó ní ọlọ́run dá àdámọ́ kan máa nábì ní béèrè kankan lọ́wọ́ ẹ̀ báyìí kó ní òsì اللهم صل على قصة النبي صلى الله عليه وسلم لقد كان لكم في رسول الله أسوة حسنة nínú àwọn ìwà Ànábì sallallahu alayhi wa sallam ó ní pé ó ní Ànábì fún arákùnrin kan kèfèrí ni Ànábì fún ní odidi ẹran Ànábì bùn ní ẹran inú rẹ̀ wá dùn pé bí wàá tó bá bùn yẹn mọ́tò faraja ila qaumi ló bá padà lọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ ó ní ya qaum ó lẹ́yìn ìjọ mi aslimu ó ní ẹ wá gba islamu ẹ wá gba fa inna Muhammada torí pé òjíṣẹ́ Muhammad yu'ti wala yakhafu al-faqra wala faqa ó yẹ Ànábì kì í bẹ̀rù òṣì èèyàn kan tí máa ń tọrẹ ni gbogbo wọn bá padà wá Ànábì bá bù wọn kan wọn bá di mùsùlùmí àṣẹ àfọwọ́ múyàn sínú ẹ̀sìn owó àfi tàyàn sínú ẹ̀sìn nígbà tí Ọlọ́run ṣe ní ká fún al-mu'allafati qulubuhum gbogbo àwọn tí ò tí wọnú ẹ̀sìn Ọlọ́run ní ká fún wọn zaka ẹ̀hẹ́dàkùn ẹni tó bá wà ní ẹ̀sìn gan sẹ́mu gbogbo nǹkan tó mẹ́rin tó wá nídìí sàká ju ó nídìí ìrànlọ́wọ́ ju ẹni tó ti wà ní ẹ̀sìn lọ kára wa lọ́wọ́ eléyìí inú àwọn wà Ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n lára kùnrin kan wá bá Ànábì onírẹ̀ Muhammad ó ní mọ́sá bùnmí nìkan báyìí Ànábì wá ní má indi shay Ànábì ní kò sí nǹkan lọ́wọ́ mi walakin ibta'a alayya Allahu akbar ibta'a alayya Ànábì ní ìlò lè ra tó fẹ́ra yẹn rà á sí mi lọ́rùn fa idha ja'ana shay'un qadayna ní gbogbo bá dé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run á san gbèsè Ànábì á máa san gbèsè àní nígbà tá Ànábì kú wọ́n ní aṣọ tá Ànábì máa ń wọ̀ tẹ́lẹ̀ oyé
wọ́n ní dir'uhu marhuna wọ́n ní ó wà lọ́wọ́ yahudi kan tí ìṣẹ̀lẹ̀sìn ànábì gba oúnjẹ lọ́wọ́ rẹ̀ ó fi ṣàánú èèyàn ó wá fún ní aṣọ rẹ̀ pé bí n bá ti gbóúnjẹ yẹ wá padà yìí gba aṣọ ànábì padà wá rí oúnjẹ náà gbé lọ jàmá mùsùlùmí àwọn sàhábà wọ́n sì padà lọ lè gba aṣọ yẹn lọ́wọ́ yahudi ni wọ́n sì san oúnjẹ padà ẹwú bá nábì sí máa ń ṣe sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin qala Allahu ta'ala laqad kana lakum fi rasulillahi uswatun hasana ànábì ti tó ní olùkọ́ṣe fún gbogbo wa nínú àwọn ìwà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam al-ihsanu ila azwajihi ànábì a máa ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí lónìí kọ́lá ẹlòmíì tó lóhun kéwú bọ́bá wa ń ta èèyàn dáadáa lẹ́pẹ̀ ẹ béèrè rẹ̀ nínú ilé ìwà alájì ìtọ́lọ́mọ́kà àwọn ìyàwó rẹ̀ gbádùn rẹ̀ owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ rẹ̀ gbádùn rẹ̀ wọ́n lè ànábì máa ṣe dáadáa sáwọn ìyàwó rẹ̀ ànábì ní khairukum li ahli ànábì lẹni tó dájú ní lẹni tó dá sáwọn ìyàwó àtàwọn mẹ́ẹ̀ wa ana khairukum li ahli ànábì lẹ́ni mo dájú mi ni máa ṣe dáadáa sáwọn ìyàwó mi jù ìmọ̀ ṣe dáadáa sáwọn ọmọ mi jù yín lọ su'ilati Aisha radiyallahu ta'ala anha wọ́n bi ìyàwó Aisha wọ́n bi léèrè pé kí lè ànábì máa ń ṣe nínú ilé akànnì pé ànábì ó bí sí nínú ilé lọ́dọ̀ yín àtọ́bọ̀ mi káwọn ìyàwó Aisha wa ni kana yakunu fi mihnati ahlihi fa idha hadarat as-salat kharaja ila as-salah kharaja wa salla ìyàwó Aisha ní òjíṣẹ́ Muhammad ìmọ̀ ń bá wa ṣiṣẹ́ ilé mihna khidma ìmọ̀ ń bá wa ṣiṣẹ́ ilé iṣẹ́ ilé wò lànà ìmọ̀ ń bá obìnrin ṣe iṣẹ́ wo lobìnrin gbọ́dọ̀ máa ṣe téèyàn máa bá ṣe òun náà ni pé obìnrin á máa fọṣọ obìnrin á máa tọ́jú inú ilé obìnrin á máa tọ́jú ọmọ wọ́n ní gbogbo iṣẹ́ táwọn máa ṣe ń lé pátá kò sí ìta Nabi sallallahu alaihi wasallam tá Nabi bá wọn ṣe ń bẹ̀ ìwọ mùsùlùmí lónìí ọmọ máa sunkún ìyàwó ń bẹ tí ń fọṣọ nu tọ́lẹ̀tì ogun jẹ kaná ọ̀rọ̀ di mẹ́ta wọ́n ní kọ́ bá ń gbọ́mọ lọ́wọ́ oní ìwọ oní principal sí pé ìwọ ráyè tó bá wọn ọmọ akàwé ìròyìn ìyàwó tí ń dáná náà ló ti máa gbọ́mọ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń bá wọn ewé dúpẹ́rẹ́ báyìí pé alájẹ́ dákun ẹ̀sìn já fọwọ́ sí kìíní yọmọ pé èmi ní gan báyìí ń wo ewé dú òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam rí bẹ́ẹ̀ anábì àmọ́ ara àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ anábì àmọ́ èyí lè bóbìnrin pọnmi èyí lè bóbìnrin wọn ewé dú èyí lè bóbìnrin fọṣọ bí kọ̀ǹdíṣàn bá wà láǹtí bẹ́ẹ̀ èyí lè bóbìnrin nínú kọ́wọ́n òbí iṣẹ́ ìjájọ ṣe é àmọ́ kí wá ṣe gbóbìnrin yóò wá sọ pé tó gbọ́n àwọn ti sọ yìí ẹsẹ̀ ti gbọ́n táwọn àfà sọ wọ́n ní ẹ̀yin lẹ́ máa fọbọ́ àwọn lẹ́yìn lẹ́ máa pọn mi iṣẹ́ obìnrin ní iṣẹ́ obìnrin bọ̀tẹ̀ kí ọkùnrin rún obìnrin lọ́wọ́ nínú kọ́sẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ àlejò ànábì délẹ̀ bí ìbá délé ìwọ̀n lẹ́ Yorùbá kò ságbọ̀ yóò kò sí kankan wá ní àárín ó ti di gbẹ̀wò dání ó ti jẹ̀fọ́ wọ́n ti po nǹkan mú fún orí ìwọ náà lọ́bẹ̀ orí ti ń ṣe gbogbo ṣẹ́ tí ìyàwó ṣe wọ́n ní ń ṣe má dá wọn lóhùn ìkọ́sẹ̀ Muhammad ẹni bá ń ran obìnrin lọ́wọ́ obìnrin wọ́n fẹ́ràn rẹ̀ nínú àwọn ìwà Nabi sallallahu alayhi wa sallam ni wọ́n ní nínú ìwà Nabi sallallahu alayhi wa sallam ó ní pé òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ lójú ayé rẹ̀ kódà nígbà tí Khadija tó kú ànábì àtúmọ̀ ṣe dáadáa sí Khadija bóòlù ànábì ṣe dáadáa sí Khadija wọ́n ní ànábì ó ní idhabu biha ila bayti fulanan fa innaha sadiqatu Khadija wọ́n ní ànábì ó ní ẹ̀mú ẹ̀bùn tí wọ́n bùn mí yìí ẹ lè fún ìyá alágbájá nítorí pé ọ̀rẹ́ ìyàwó mi tó ti kú ni ẹ wò ó jẹ́ mọ́ mùsùlùmí irú wà tóbìnrin wù tí ọkọ rẹ̀ fi rántí rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú ọ̀dọ́wọ́ obìnrin tó jẹ́ mùsùlùmí kó ṣàánú ọkọ rẹ̀ kó tọ́jú ọkọ rẹ̀ ẹ̀yìn tí ìwà tóbìnrin wù tọwọ́ ọkọ fi tún rántí rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tí wọ́n tún rántí àwọn ọ̀rẹ́ sallallahu alayhi wa sallam wọ́n nínú àwọn wà nábì sallallahu alayhi wa sallam ó ní pé kò sí bí ìyàwó ànábì ṣe lè jowú tó àbí kan wù àti ọ̀dà ànábì àmà ṣe sùúrù fún wọn wọ́n ní ọ̀kan ní àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ó ṣe oúnjẹ náà wà delicious oúnjẹ náà dùn gan ya nabi sin melodo ya wa Aisha wọ́n ní òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam wá ń pé oúnjẹ náà gbé boy ìyá bá wò pé òórùn oúnjẹ yìí ti kọjá bẹ́ o ya wa Aisha bá dìde ló bá gbá abobole lóúnjẹ ló bá dànù Ànábì wa ní ta'amun bi ta'ami wa inahum bi ina'i in tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin irú oúnjẹ tí wọ́n ẹ dànù náà ẹ kale lè ṣe wa irú abọ́ tí wọ́n fi bu irú abọ́ ina ni kayin náà ṣe kíni kayin náà lo kẹ́ fi bu wa Ànábì ó mú wáyà television àbí ká Ànábì wá mú pákó àbí kókó bàtà kọ́ ma wá kó lù pé ọmọ pé yálé rẹ̀ ni ọmọ pé Ànábì ewu ẹran kó nulé Ànábì fi làákàyè ó fi yanjú ẹ̀ pé láì síjà òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin ìkẹ́lẹ̀ Ànábì ti mọ̀ pé owó nature ni kò sí gómìnà ní jowú àdámọ́ gbogbo obìnrin ni nídìí bẹ́ẹ̀ ẹ̀dìmọ́ mùsùlùmí ẹni tá a lè kọ́ṣe tá a fi ṣe rí nínú ìgbésí ayé wa Ànábì ni nínú àwọn wa Ànábì sallallahu alaihi wasallam al-qana'atu waz-zuhdu Ànábì ráyé sá Ànábì yáyọ ọkàn wọ́n ní Ànábì jọ kan ó sùn lérí ẹni tá Ànábì sùn lé lérí wọ́n ní àwọn ìlà tó wà lára ẹni ọwọ́ hàn lára ẹ̀fọn ta Ànábì báyìí
Umar wá wọlé pé Ànábì turu Ọlọ́hun ó sì kó kábọ̀ wá ibùsùn tó dáa tó máa fi sùn. Ànábì ní kí lèmi fẹ́ fàyè ṣe ẹni mo ti sùn yìí náà ti tó. Ànábì àmọ́ yáyọ kan ó sì mú ayé tíntín. Ànábì mú ayé tíntín. Wọ́n lè sẹ́la Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní kò fi nǹkan kan lẹ̀ nígbà tá Ànábì kú ẹ̀yìn àfi nǹkan mẹ́ta. Ànábì fi ẹṣin rẹ̀ lẹ̀ ó sì fi nǹkan ìjà kí ní fi ń jà tó gun ẹ̀sìn bá dé táwọn tábàlà wọn bọ̀ Ànábì náà ra mú wọn ní Ànábì fi ilẹ̀ wà ardon ja'alaha sadaqa àti ilẹ̀ kan tá kékeré kan Ànábì sì ti gun gbogbo mùsùlùmí pé kọmọ jẹ́ sàárà fún gbogbo mùsùlùmí jàmá mùsùlùmí ẹlòmí ọmọ kọ́lé bí ẹyẹ anítorí àwọn ọmọ kò ní náwó fẹ́sìn Ọlọ́run ló mọ̀lá Ọlọ́run ló mọ gbogbo nǹkan ọlọ́mọsá tó gbogbo asọ́nà kọ́lọ̀ ń jálẹ̀ kọ́sẹ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n níbi ìyáyọ̀ kan Ànábì wọ́n lámù tó kọ́dọ̀ náà rún fi bayti shahran kamila wọ́n ní odidi oṣù kan nígbà míì wọn ní èéfì ò ní rú wúyẹ́ nínú ilé Ànábì sallallahu alaihi wasallam ìdúbẹ̀ ni pé wọn ní ṣe oúnjẹ wọn ní ṣe oúnjẹ kí ni wọ́n máa jẹ tán bá rí Ànábì àwọlé ń gbà mí Ànábì àní má indakum ya Aisha kí ni bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ẹ̀yin dáná má wọ tamar àní omi àti làbídùn ni o Ànábì àti jẹ́ àní tó alhamdulillah lọ́dọ̀ Ọlọ́run Ànábì ètèjúlé ebi ń pa mí Ànábì ètèjúlé ká sallallahu alaihi wasallam wọ́n nígbà Ànábì ó ní inna sa'im tó mo ti dá sáwẹ̀ yìí ma gba alẹ́ àwẹ̀ súnnà alẹ́ dàníyàn lọ́sàn àwẹ̀ Ramadan nìkan ní ká dàníyàn ká tó di pé alfajari yọ jàmá mùsùlùmí eléyìí ní wọn wà Ànábì sallallahu alaihi wasallam ní ẹlòmíì oyé nídìí ẹ̀sìn yìí yóò jẹ yóò mu yóò sùn oyé nídìí orí ẹ̀sìn gbogbo orí ẹ̀sìn ni wọ́n máa lò kò sí ní pèpè sẹ́sìn ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń káàkiri tí wọ́n lọ lè gbowó káàkiri àgbáláyé pàwọn gbẹ́sìn ga ló ní unna madarisun wa masajidu ó ní àìmọye owó mọ́sálásí àti owó lékè ó tàwa ti ná tó ti wà ń kún wa ó jẹ́ àmì ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àwa ti jẹ́ ayé jù yín lọ la ilaha illallah muhammadu àwọn èèyàn tí wọ́n fẹ́ wọná wọ́n kó owó fún ọ pé kó fi gbẹ́sìn ga torí ká má bàa wọná wọ́n wà nínà ayélujára mọ́sàfẹ́ ọmọ náà tó dá burú ni bá dújálè kí á máa gbogbo ẹ̀ lọ́pọ̀ gbogbo iṣẹ́ rẹ tó ṣe gbogbo àwọn táwé ni wọ́n ní ọlọ́mọ ọjà fi ṣe wá san gbèsè jàmá mùsùlùmí laqad kana lakum fi rasulillahi uswatun hasana sabruhu wa hulmuhu sùúrù Ànábì àti farada Ànábì wọ́n lè dísá Muhammad sallallahu alaihi wasallam ní farada Ànábì sì ní sùúrù wọ́n Ànábì lọ́jọ́ kan Anas láwọn jọ lọ ní báwọn sí lọ lárúbáwá agọ̀ kan lárúbáwá oko lọ́bá fà Ànábì ní àbáyá báyìí lọ́bá fà wọ́n ní gbogbo èjìká Ànábì ó sì yọ síta ọ fà àbáyá Ànábì wá sẹ́yìn Anas lọ́wọ́ wá ní kí ló dé ó lọ ní ya Rasul ya Muhammad wa Muhammad murli min malillahi alladhi indak ọya sọ fún àwọn èèyàn kan fún mi ní owó nínú àwọn owó tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ owó Ọlọ́run ọba tí ń bẹ lọ́wọ́ rẹ owó sàká ọ̀yẹ́ laysa bi mali abika wala ummika kìí sọ owó bàbá rẹ kìí sọ owó ìyá rẹ owó gbogbo àwọn mùsùlùmí kí la wá dín bí a fẹ́ gbowó tó wá lè tó báyìí faltafata ilayhi rasul Ànábì bá wò lẹ́yìn báyìí fadhahika rasulullahi sallallahu alaihi wasallam Ànábì bá bú ẹ̀rín Anas ló wá wò pé Ànábì tó wá rẹ́rìn tó ń fa aláṣọ Ànábì ní ya Anas ipe mọ́rìlá ọ̀bẹ̀ àtà ẹfún ní kẹ̀kẹ́ ní owó tó wà lọ́wọ́ yín bẹ́ kó lè fi jẹun jàmá mùsùlùmí wọ́n ní nínú àwọn sùúrù Ànábì àti farada rẹ̀ ó ní pé arákùnrin kan bẹ wọ́n pè ní Zaid ibn Sa'na ó wà nínú àwọn adínrere àwọn Yahudi ni kì í ṣe lẹ́sìn mùsùlùmí owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní òjíṣẹ́ Muhammad wá ya oúnjẹ lọ́wọ́ rẹ̀ Ànábì ya oúnjẹ yẹn fáwọn tálíkà kan ipe tó bá padà yá wọ́n máa san owó oúnjẹ yẹn padà àbí wọ́n máa dá oúnjẹ yẹn padà fún wọ́n ní arákùnrin yìí ó wá kújọ́ mẹ́ta tí àdéhùn ti bẹ láàrin wa tàbí sallallahu alaihi wasallam ó kújọ́ mẹ́ta wọ́n ní ó wá gbọ́ pé Ànábì lọ lè sìnkú ní àdúgbò kan ló bá tẹ̀lé wọn wọ́n nígbà tá Ànábì sìnkú tán Ànábì bá jókòó kalẹ̀ sí ẹgbẹ́ yàrá ògiri ó jókòó báyìí wọ́n ní lárúbá yẹn bá yọ ẹni tá ń pè ní Yahudi tawi ló bá yọ Zaid ibn Sa'na ló bá lọ́dọ̀ Ànábì ló bá hóde Ànábì báyìí ló bá fa Ànábì lásọ ó fa Ànábì lásọ àwọn sàhábà wọn wọ́n kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé ó ní bá mi gbé oúnjẹ mi o oúnjẹ tí mo yá ọ onígbèsè bá mi gbé oúnjẹ mi o Umaru àti Abubakar àti Uthman ojú wọn pọ́n Umaru ní dín bẹ ilé ìlérí Ànábì ní má bẹ lérí Ànábì ní ó ṣe Ànábì ní tó ṣe ni pé mo yẹ oúnjẹ lọ́wọ́ rẹ̀ lóòótọ́ àmọ́jọ́ mẹ́ta àdéhùn ọjọ́ mẹ́ta ló sì kù tí àdéhùn tá a jọ ṣe tí pé àsìkò tó yára tí mo dá fún ètí pé ọjọ́ mẹ́ta ló sì kù àmọ́gbà tó wá lóun ọgbà nǹkan òun náà ni Umaru ọ̀wá nílò òsì ní bá wí èyí tó kàn ṣe ni pé ọba ṣe wà sí fáwọn méjèèjì ó ní ta àmúrí ní ibi ó sì ní àdá ìtọ́ sì sọ fún mi pé kí n wá bí ṣe tètè san oúnjẹ rẹ o wọ́n ta àmúrúhù bí ó sì ní takadi kó sì wá sí fóun náà pé ọ̀nà tá a gbà béèrè ẹni ọba jẹyẹn gbèsè ibi tó ti wá bá mi yìí kò dá ó kù díẹ̀ káàtó Ànábì wa ni Umar ọ̀yá lọlé wà lọlé fún ní oúnjẹ rẹ̀ kó tún wá fún ní
20 sa'an bí jìríkà ànábì ni ànábì nígbà tó bá fún lóúnjẹ rẹ̀ tán wá tún fún ní 20 jìríkàs ìtumọ̀ ni pé sọ́ọ̀hún tá ànábì ń lò abọ́tà ànábì máa fi ń gbóúnjẹ tún fún ní 20 sí kọ́ máa jẹ́ ẹ̀bùn fún nígbà ọmọ rẹ̀ wá dé ilé tó gbóúnjẹ fún ọwọ́ pé ànábì ló tó ṣe léyìí tán èmi tí mo lọ lè dójú tí wọn láàrin ó ní mo ti mọ̀ pé ànábì Ọlọ́run ni ó ní gbogbo àmì ànábì Ọlọ́run pátá mo rí lára rẹ̀ ó ní mo kàn ní kí n tó dáwò lérè léyìí náà ni ó ní mo wá rí pé lè ní àsójíṣẹ́ Ọlọ́run ní ànábì mo wá gbà raditu billahi rabban mo gbà pé Ọlọ́run wa bil islami dina islam yìí ni ẹ̀sìn wa bi muhammadu rasulillahi nabiyyan ànábì ló jíṣẹ́ Ọlọ́run bó ṣe di pé gba islam ní ó ní gbogbo dúkìá àwọn kan dá sí méjì ìdá kan bẹ̀ ká máa fi gbé islam ga látara ìwà wa ma arsalnaka illa rahmatan lil alamin inú àwọn wà nábì sallallahu alaihi wasallam mushawaratuhu ma'a sahaba ànábì máa bá wọn sahaba rẹ̀ ṣe ìmọ̀ràn èyí sọ̀gá tí ó pè tí ń bá ti ṣe ọ̀gá mi yọkàn ní ọyá ṣe mítì ní irọ́ ní tí ó ṣe tí ń bẹnu rẹ̀ kò ní kankan gbọ́ lọ́wọ́ àwọn èèyàn lákàyè tiẹ̀ ò lè fi gbé gbogbo tàwọn èèyàn lákàyè tiẹ̀ ibi títí ẹ̀ dé ibi tẹ̀lé mi ti bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam máa ń béèrè àwọn sahaba pé ẹ dákun nǹkan báyìí síkàsì nǹkan báyìí síkàsì nǹkan báyìí àwọn sahaba wọn máa gba ànábì ní ìmọ̀ràn eléyìí ó wà nínú àwọn ìwà tí akọlọ́dọ̀ òdìsẹ́lá muhammad sallallahu alaihi wasallam mizaahu sallallahu alaihi wasallam ẹ̀fẹ̀ ànábì a máa ṣẹ̀fẹ̀ ànábì máa ń ṣẹ̀fẹ̀ àmọ́ ẹ̀fẹ̀ ànábì wọ́n ní wala yaqulu illa haqqan wọ́n ní òdìsẹ́lá muhammad sallallahu alaihi wasallam tí bá ń ṣẹ̀fẹ̀ náà òdodo lẹ̀fẹ̀ rẹ̀ máa ń jẹ́ èyàn ò lè máa wà láyé kọ́ ọmọ máa ṣẹ̀fẹ̀ ó ṣẹ̀fẹ̀ pẹ̀lú ìyàwó ó ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn ọmọ ó ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ ó ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn ọmọ tí ọṣẹ́ rẹ̀ tẹ́ ń bẹ lábẹ́ rẹ̀ lójoojúmọ́ ọ̀gá dé sọ́jà dé ni lójoojúmọ́ ojú ò lè ní kókó ó sì ní pèrè aláàjì mùsùlùmí àwọn àfà ọba ti dé àwọn ọmọ ẹgbẹ́ ọmọ bá wọn ọmọ yẹn sẹ̀ àwọn ọmọ yẹn ó kó sí aláwọ̀ ọkọ̀ sí Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀fẹ̀ tá nàbí sallallahu alaihi wasallam máa ṣe wọn náà nàbí jọ kan ìmọ̀ ń sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ Anas lórúkọ rẹ̀ àníyá adìnẹ́yìn mo pè wọ létí méjì yìí wá kí ránṣẹ́ ń bí ìwọ létí méjì àti ìwọ àná létí méjì tẹ́lẹ̀ ànábì fi ń bá sẹ́fẹ̀ ní sallallahu alaihi wasallam ọ̀kan náà àwọn sàhábà olóhùn rí ànábì tó jẹ́ pé Hasan àti Hussein ó sì gun ànábì báyìí ànábì tẹ́yìn fún wa gun ànábì wọn bá wọn ṣeré ànábì bá wọn ṣeré ìmọ̀ mùsùlùmí jò ló ti bọ́ ọmọ ẹ ṣeré gbẹ̀yìn èyí tó bá ti dé báyìí tí wọ́n bá ti gbó kí mọ́tò rẹ̀ dé òun báyìí gbogbo àwọn ọmọ káyà sókè ni àti àtìyàwó àtàwọn ọmọ dádìdé alájídé chairmanudé ẹ̀ẹ́sẹ̀ mùsùlùmí gidi mùsùlùmí dáadáa ìmọ̀ ìwà ayé ẹ̀fẹ́ lẹ̀ ní torí ẹ̀fẹ́ ó wà nínú kọ́sí ọjọ́ islam muhammad sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan wọ́n ń pè ní zahiri tawi wọ́n ní ọlọ́run dá lẹ́dà kan tí ẹ̀dá náà ó dẹ̀mímul khalqi oyè ọ́gìlì púpọ̀ ọlọ́run dára lára ẹ̀ kò dá rárá wọ́n lọ́ọ́ rí ànábì ni wọ́n ní ànábì sallallahu ànábì orí ń jọ kan ànábì wá lọ́jà ànábì wá rí lọ́ọ̀ kan pé òní tajà ànábì wá dìmọ̀ látẹ̀yìn wọ́n ní bó wọ́n ń tánu ẹ̀fí mílẹ̀ tání ìgbàjọ́ wọ̀nyẹn wá rí pé ànábì ni lọ́ba di ànábì máa ẹ̀yìn rẹ̀ padà pé Muhammad ni ànábì òní ànábì wa ń tì wọ́n jọ ń tira wọn láàrin ọjà níbo ya ànábì wa ní tani ọ̀rà mọ́yẹ̀sítẹ́rì mi ni tani ọ̀rà o mo fẹ́ ta ẹni yìí o ó ní ànábì òní àgbọ̀n fẹ́ tà mí ni ó ní pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n ba ní ọjà yìí o ò lè rí mi ta nítorí ana kasidun kò sẹ́ni tí ó rà mí Ànábì wa ní lasta bi kasidin fa innama anta ghalin inda Allahi ta'ala Ànábì ní ṣe ọgbọ̀pọ̀ bẹ́ẹ̀ sì ni òkúta ọlọ́run ọba Allah ó jẹ́ oyé mi pé èèyàn wọn ni ọ́ lọ́dọ̀ ọlọ́run ọba látara pé ó ń sin ọlọ́run ọba jàmáà mùsùlùmí arábìnrin kan ó lè bá Ànábì ó ní sàdúrà fún kí wọ́n jẹ́nà Ànábì ní kí n sàdúrà fún kí wọ́n jẹ́nà Ànábì láwọn arúgbó ní wọ́n jẹ́nà arábìnrin bá bẹ̀rẹ̀ sí sunkún Ànábì wa ní kan sọ fún pé àyìn tó ń gbà lérò ni pé kò ní gbé fọ́tò arúgbó wọ àlìjánà torí gbogbo ẹni tí ó wọ àlìjánà ọlọ́run tó wọn dá padà ní arábìnrin bá bẹ̀rẹ̀ sí rẹ́ni padà iná ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀fẹ̀ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin masaibun nabi kò sí tó bọ́ láyé tí ò ti bá nàbí ọmọ òrukàn là nàbí ìyá ẹ̀kú ní kékeré bàbá ẹ̀kú nínú oyún gbogbo ọmọ ànábì ló kú láyé rẹ̀ Fatima nìkan ló kú وإذا ذكرت محمدا ومصابه واذكر مصابك بالنبي محمد bó bá wò pé àdánwò kan bọ́ wàhálà kan bọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfáà pé ẹ̀dá kan sí tó ṣe mí ìjọsà nábì rí àwọn ní kò sí tí ó bọ́ láyé tá à ní rí kó ṣe ó ṣe ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ebi pa ànábì rí tí ò rí tí ó jẹ wọ́n sàṣà ànábì rí ànábì gbára tọ́ lọ́wọ́n ọba ni àṣàṣì sì lọ lára rẹ̀ ọlọ́run kan fi ṣe ikímọ̀ fún wa kálí mọ̀ ó sì fẹ́ fún ànábì ní kúlà ọ̀ṣọ́ àfẹ́lá àti ibrahim nas ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí kò sí tí ó sì tágbára Ọlọ́run ọba ọ̀ká Allah subhanahu wa ta'ala òsìlá Muhammad ní ìyàwó jẹ́ ń pè ní Ummu Abdullah ìyàwó Aisha kò bímọ wọn sì torí ẹ̀kú ní ẹ̀sìn kò sí tọ́gbọ́ tí ọba nàbí má kú ní Islam má kú wájú Ọlọ́run má lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ mọ́jẹ́ nìkan tàn ọ́ mọ́jẹ́ wọn wọ́sẹ́ fún ọ èyí gbogbo ọ̀lànà tá a lè máa lò tá a fi succeed tá a fi bọ́ síbi tó dáa
ọlọ́run bá ti lànà rẹ̀ fún alára nabi muhammad sallallahu alayhi wa sallam òṣìṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam ni matat zawjatuhu ìyàwó rẹ̀ kú ìyàwó tẹ̀ kú lọ wọ́n gbé wọ́n ti tún pa ó ẹlòmíì tọmọ ẹ bá kú wá ní ìmáàmù tó wọ́n ti tún pa kan tó kú wọ́n ti tún pa ó ọ̀kan tó kú wọ́n ti tún mọ́ lọ jàmáà mùsùlùmí ẹwọ gbàgbọ́ ọlọ́mọsá tó wá sọ́nà òṣìṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam anabi náà kojú àwọn ọ̀tá nílé ọ̀tá lóko àwọn ọ̀tá ń bọ̀ kí lànà àdúrà lànà bí máa ṣe anabi ọ̀làgbọ́lé pọ̀ tá nílé anabi ọ̀lọ́sẹ̀ ayé anabi òye wẹsẹ̀ sallallahu alaihi wasallam anabi yóò sọ nǹkan mọ́ di anabi ò nípa òrókò nífọ̀npá àdúrà ni tó o bá ń ka a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa mẹ́ta péré ọ wà nínú sọ́ọ̀lọ́ ọba tí lè fi sùn a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa mẹ́ta láàárọ̀ mẹ́ta rọ̀lẹ́ mẹ́ta péré tí ó ti yọ sínú sọ́ọ̀lọ́ tí lè fi sùn. jàmáà mùsùlùmí gbogbo àwa jẹ́ mùsùlùmí òdodo ntọ́ yẹ ká máa ṣe náà ní pé ká tẹ̀lé ànábì ẹni bá tẹ̀lé òní sírí wa man yuti'i Allaha wa rasulahu faqad faza fawzan 'azima ẹni bá tẹ̀lé ànábì òní sírí bú gbogbo wà ànábì ẹja máa lò ayé wọ́dà alkiyama wọ́dà law kana hubbuka sadiqan la ata'tahu innal muhibba liman yuhibbu muti'u ọba nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ pé ó nífẹ̀ẹ́ ànábì ẹni bá nífẹ̀ẹ́ ni máa ń tẹ̀lé olólùfẹ́ ni má pé ìwé ìsàlùsúnà àwọn alùsúnà nù rọ wọn náà gbọ́ bó ṣe dálù súnà kó tó kù láyé wọn náà làwọn tó tẹ̀lé tà nábì tí wọ́n gbẹ́sẹ̀ lérí ìgbésẹ̀ ànábì tí wọ́n lo gbogbo tà nábì fílẹ̀ fún wa abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sàjà ṣe ríire ẹnì kọ̀ọ̀kan wa wájú àlùkí ọlọ́mọdé ànábì ó dì náà yẹn wá o pé mi ò mọ̀ yín rí o wọ́n sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ká darí padà wábi súnà ká kú mi bídíà ká darí padà wábi tawhid ká kú níbi ẹbọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.